jẹ́ ẹ̀kú ajálẹ̀ báyìí láàkàtàn náà gòyà lákérò ọ̀nà kára ó lè báyìí láàkí gbogbo olóyè kábíyèsí ìlà àkórí adé ọlọ́run ọba mi látóbi mọ́tìkà lẹ́yìn alágbára lórí ayé àtọ̀run ọba tí ò láfiwé tí ò láfijọ ọba tí ò láfisùn ọba tó ṣe pé tó bá ń dára owó rẹ̀ nírin níbi ni ẹ̀dá òní choice yóò gbà bẹ́ẹ̀ náà ni kò sí kóòtù tá a gbọ́ lọ́run ọba lọ Elédùmarè mọ́ fi wá dára tí ó pa wá lẹ́kùn mọ́ fi wá dára tí ó wù wá ọlọ́run à ń ké pè ọ́ ní wákàtí sọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà torí pé ibi tá a bí wa sí ni àdẹ̀ tí ìrọ́nà lọ bòmí ìbá tiẹ̀ wá rọ́nà lọ àwọn ẹbí àtọmọ àtàrà ń kọ́ àná ojúlùmọ̀ rẹ̀ ń kọ́ gbogbo olólùfẹ́ wa ń kọ́ tó àbẹ̀ ọlọ́run ààbò rẹ̀ yóò dájú lórí orílẹ̀-èdè Nàìjíríà o yóò dájú lórí ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò dájú lórí Ọ̀yọ́ Aláàfin Elédùmarè wàá máa fi sọ̀rọ̀ ẹsẹ̀ mi àtàwọn ẹbí mi náà àti gbogbo olólùfẹ́ mi àti gbogbo àwọn tó yẹ pé lórí ètò Àtìbà yìí tá a bá ti ń fi nǹkan bẹ̀ wọ́n ń fìfẹ́ hàn sí wa wọ́n á kọ́kọ́ wọ ọbẹ̀ lọ eré lásán ní burúkú ni wọ́n á kọ́kọ́ lọ ọbẹ̀ wọ́n á lọ wò tó bá kù díẹ̀ káàtó wọ́n á pè wá wọ́n pa wá lákìyèsí èyí tó bá dáa náà wọ́n appreciate wọ́n compensate wa wọ́n appreciate wa àdúpẹ́ ògo ni fọ́lọ́run lókè ọ̀run ọba ṣẹ̀dá ayé mo kọ́kọ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pé ẹ kú ọjọ́ méjì jọ́ mẹ́ta ọ̀dẹ̀ òdùn bí bọ́ọ̀dẹ̀ ọ̀bá dùn ìgbẹ́ ní ìlú rí kódà kò sọmọ tálíkà tí ó ròde ẹmu ìbéèrè kan mo fẹ́ bí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ pàápàá jùlọ bàbá wa kábíyèsí Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé mo ṣe kábíyèsí f'Aláàfin Yorùbá kí ni ń jẹ́ Yorùbá kí ni ìtumọ̀ oyè táwọn èèyàn ń jẹ nílẹ̀ Yorùbá kí lójúṣe wọn kábíyèsí Aláàfin ǹjẹ́ gbogbo àwọn tẹ́ ẹ fi ń joyè ǹjẹ́ gbogbo wọn ni wọ́n mọ ojúṣe wọn ǹjẹ́ wọ́n mọ̀ túmọ̀ oyè tí wọ́n gbé dání oyè mẹ́ta péré ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mo fẹ́ sọ̀rọ̀ lórí bàbá wa Ìbà Gani Adams Ìbà Gani Adams torí pé ara olóyè ilẹ̀ Yorùbá ni wọ́n ara olóyè Aláàfin ni wọ́n pẹ̀lú oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ ṣé wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ ṣé wọ́n mọ̀ tí wọ́n gbé dání ǹjẹ́ wọ́n ń ṣojúṣe wọn gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìgbà tó tó gbá ló ń ṣe báàlẹ̀ agbọ́n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń ṣe báàlẹ̀ odò. Màmá ló kájú ẹ̀ lágbo ńlá gbogbo ayé ti mọ̀ bẹ́ẹ̀. Aláyélúwà Màdìyẹ́bà wa Gíbla Fújì Ajísúlẹ̀ Àlàó Màláíkà. Ó tún ti yá agbo àríyá la wà. Lọ́jọ́ tí Àjàǹbàdàn ń ṣayẹyẹ 2-in-1 celebration. Àjàǹbàdàn ojú at 50. Àtìkó jáde premier sinimá ńlá tuntun tá a pàkọ́lé ẹ̀ ní eré ajé. Obìnrin àìjẹ òun ni. Òun ni mò ń wà. Oníṣègùn ọ̀rọ̀ ọmọ ìlú ti di sálángà aláwọ̀. Sọ òun ilé ìrìn àyà falẹ̀. Olú rẹ̀ dé. Ìgbọ́ ìjọba máa ṣe oṣù pẹ̀lú sísọ. Bàbá rẹ̀ balẹ̀ wá jàre. Àjẹ́ àyà falẹ̀ àyàfà àyà. Ọlọ́yẹ lọ́jọ́ àyẹ̀kọ́jà àyẹ̀kọ́jà nìkan. Bàbá ẹ̀rẹ̀ yá gbóhùn sókè. Abu celebration ló bẹ wá dé bí ọba àmàdé wa. Hipset birthday party. Movie premiere. Ìrìn ajé ló gbé wá débi. Àlàó Màdìbà mi Adékúnlé. Simọ̀rúkú Abíọ́lá mi Àlàdé Ọláyíwọlá. Alias Àjàǹbàdàn Òjó. Ẹ ò tí gbọ́n kókó ẹ̀ tún gbà. Aláyélúwà ní òde. Ẹ̀yà wà ó ìdílé. Lórí ìjọba gbọ́yọ̀. Àdìsílẹ̀ láyò. Ẹ̀múdàgàdà ní gègé. Ẹ tún gbọ́n kan sí. Bàbá tó agbẹ́jì ilé yẹ kó ṣe kó bá lò. Àkàkà tó bá pọ̀ lórí ìròyìn olóyè ká mọ̀ fún orí ọpẹ́. Ó bá lò. Ìkan tún lélẹ̀ ìnáwó dà. Ayé eré tí ẹlẹ́yà àbọ̀lẹ̀ rí. Ọlọ́run ló dé rí dúró. Kí o bá sọ̀rọ̀ jù. Ilé kún fọ́fọ́ gbogbo tẹ̀bí taratọ̀ rẹ̀ tojúlùmọ̀ gbogbo fans káàkiri àgbáyé lókolókò tọkùlù jankan-jankan tó fi máa wọn gbajúgbajà òṣèré oní tíátà láwọn bíi Kúnlé Afọ́d Àjọkẹ́ Aṣẹ́wó Bọ́sẹ̀ Akíọ́lá Dìgbòlujà Akíọ́lá Ìyá Òjò Pàgógó Bíọ́lá Fowóṣeré Fọ́kòkò
sokoti jinadu ewele adẹrùpọkọ wumi bello òkìkí àsùn dòmọmi múbọlàwà bọbíkẹ èjìdí alágara ọmọtọ́lá akíndélé baba promo ọwọ́sàlà mayọ̀wá akínlóye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káka díẹ̀ kádàkẹ́ ni ọjọ́ yẹn ti dùn jù ó yẹ màrú fọlá ìwọlá òjò àjàmbádàn aláyélúwà màlá sẹ́rí ọjọ́ yẹn yàtọ̀ torí tìlú àlùjọ tó kọjá àfẹnuròyìn ó yà ó kẹ́ fojú ló ń jẹ́ ayọ̀ jẹ́ ó ti wà lórí YouTube báyìí ẹ subscribe sórí Àtìbà TV YouTube channel àjàmbádàn òjò at 50 with Sule Alao Malaika àwọn tún wò ní ó kọjá bẹ́ẹ̀. Odi TV ni Wasako. Adọ́ta tó tẹ̀lé ìyẹn Wasako. Live digging and lifting. Àjàmbádàn live digging and lifting. ẹ̀sìn yẹn lé ní ẹlẹ́lẹ́ẹ̀kejì ni bàbá wa ṣìfì mọ́ tilẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi wọ́n jẹ. Ǹjẹ́ bàbá ǹjẹ́ wọ́n mọ tí wọ́n bá? Ǹjẹ́ bàbá mọ àwọn nǹkan kan tó yẹ kí wọ́n kọ́kọ́ tọ́ka sí? A mọ̀ pé pẹ̀lú ọjọ́ orí wọn pẹ̀lú mọ̀ tí wọ́n ní kì í ṣe irú wa ni ó ṣẹ̀ṣẹ̀ máa fọ̀nà hàn wọ́n tàbí tí ó ṣẹ̀ṣẹ̀ máa kọ́ wọn pé ẹ sí báyìí sí báyìí. Ṣùgbọ́n àwọn àgbàlagbà wọ́n pọ̀ nínú ọ̀rọ̀ wọn. Wọ́n ní àgbàlagbà tó pọ́ mọ́ 40 ọdún àtọmọ èké tọmọlú 40 ó ṣeé ṣe kí wọ́n gbẹnu léra wọn. Kì í ṣe pé àmọ́ jù yín lọ tàbá rí jù yín lọ. Ṣùgbọ́n àwọn kankan ń bẹ tó pé ọmọdé gbọ́n àgbà gbọ́n ìlà ìdálẹ̀ Yorùbá. Tẹ́ ẹ̀ bá pè wá lọ́mọ kékeré àwa náà láwọn kankan tá a fẹ́ sọ. Ẹlẹ́lẹ́ẹ̀kejì àbẹ́lẹ́ẹ̀kẹta ni màmá wa tí wọ́n fún ní oyè Erelú of Yorùbá land. Oyè Erelú of Yorùbá land. Àkọ́kọ́ mo kéré láti tu oyè yẹn ṣùgbọ́n táìtù yẹn èmi mọ̀ pé ó wúwo mo dẹ̀ mọ̀ díẹ̀ nípa rẹ̀. Màá yànnà náà màá sọ díẹ̀ nípa ẹ̀ ṣùgbọ́n kì í ṣe nǹkan yẹn gangan ni ló ṣe kókó. Màmá tí wọ́n gba oyè ṣé wọ́n mọ̀ túmọ̀ oyè tí wọ́n gbà? Kí lójúṣe wọn lórí oyè tí wọ́n gbà? Kábíyèsí Aláàfin o, ikú bàbá yèyé Aláṣẹ Òòṣà, kìnìún ògà kẹsàn tí dẹ́rù bọmọ òjò, ọmọ àjẹ́ tí rajà tí béèrè, Aláàfin tí ń bá wọn jà tí tó ń gbàtà bàbá wọn kọjá, ikú ọmọ kú àwọn ọmọ àrùn, ọmọ kú tí pa bàbá tí gbé lérí ọmọ. Ṣe kábíyèsí f'Aláàfin. Ẹ̀yin ọmọ Yorùbá òdodo, ẹ̀yin ojúlówó ọmọ Odùduwà, ẹ̀yin tẹ́ létí ọ̀rọ̀, ẹ̀yin tẹ́ ní làákàyè tẹ́ fi máa gbọ́rọ̀ sí, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ torí tó lókù làákàyè ọlọ́pọlọ kúkúrú tó bá ń gbọ́rọ̀ wa ọ̀tọ̀ ni tí ọmọ lọ kọ sí comment section. Òun náà kọ́ tòró ní dọ́mọ ẹrú mọ̀, òun ní mọmọ ọkọ, òun ló mojúlówó ọmọ Yorùbá, òun lọ́mọ gbàrọ̀ gùdù ọmọ Yorùbá nígbà tó gangan ò mọ̀ tán bí ẹ ṣe bí, kò sì mọ̀ tán bí ẹ ṣe bí bàbá ẹ̀, kò mọ̀ tán bí ẹ ṣe tẹ̀lú tó ti wádó. Àǹfààní wà fún kálukú. Ìwọ ló ní fóònù rẹ, ìwọ sì lè lówó dátà, ní tó bá wù ọ́ lè kọ. Ṣùgbọ́n àwa ò ní torí pé a kù ká mọ́ sùn, a ní torí tiẹ̀ ká mọ́ sọ èyí tó bá jójúlówó ọ̀rọ̀ fáwọn tí wọ́n jójúlówó ọmọ Yorùbá, a ní torí tiẹ̀ ká mọ́ sọ tó bá jójúlówó ọ̀rọ̀ fáwọn tí wọ́n bá jójúlówó ọba Yorùbá tí wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tí wọ́n sì nífẹ̀ẹ́ ìlú wọn, pàápàá jùlọ tí wọ́n nífẹ̀ẹ́ ọba aládé. Àkọ́kọ́ ń bẹ bàbá wa Ìbà Gani Adams, a mọ̀ pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò, oyè aṣíwájú ogun ilẹ̀ Yorùbá ni tó sì jẹ́ pé Aláàfin nìkan ló lẹ́tọ̀ọ́ láti ṣígun f'Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó dẹ̀ lójú àwọn ibì kan nígbà ìwáṣẹ̀ t'Ààrẹ Ọ̀nà Kakanfò gbọ́dọ̀ kojú ogun dà.
Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ oyè kan tó nípọn nílẹ̀ Yorùbá. Nítòótọ́ lásìkò yìí òfin ti kápá àwọn nǹkan kan kò, iná ló fà á tí kálukú fi bọ́ sórí social media tí wọ́n fi pìtàn àtẹnudẹ́nu, àwọn ìtàn àròsọ, àwọn ìtàn tó lè ba nǹkan jẹ́, àwọn ìtàn tí ò bífẹ̀ẹ́, àwọn ìtàn tó lè bí wàhálà. Lóòótọ́ lòfin ti ba nǹkan jẹ́, ó sì tó nǹkan ṣe ń tòótọ́, torí pé tá a bá wò ó, nǹkan tó fi bàjẹ́ bá a bá fi dáàdá 100 yóò mọ̀ fẹ́ẹ̀ tó gún 3, nǹkan tó fi ṣe tùnṣe yóò fẹ́ẹ̀ tó da 40. Pàápàá jùlọ ipò tọ́ba aládé wà nílẹ̀ Yorùbá. Inú àwọn tó já látìlẹ́yìn fọ́ba aládé nílẹ̀ Yorùbá nígbà ìwáṣẹ̀, nínú àwọn ìtàn tá a bá, inú ẹ̀ ni oyè Ààrẹ Ọ̀nà Kakanfò wà, eléyìí tí bàbá wa Ìbà Gani Adams tí wọ́n jẹ. Bí gbogbo ẹ̀ ò tiẹ̀ sójú wa tá a pẹ́ ká tó dáyé, ṣùgbọ́n látàyé ọlọ́lá jùlọ Moshood Abiola ká sì máa wò ó, tí bàbá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ó sójú wa, a sì bá wọn lò gbà. Ṣùgbọ́n látàkókò yìí lọ ojú ti là, kò sógun mọ́, bẹ́ẹ̀ kọ́ sọ́tẹ̀ mọ́, kò sí wàhálà mọ́. Àmọ́ pọ̀lọpọ̀ nínú àwọn ìtàn tá a máa gbọ́ náà ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò tó fọwọ́ rí kúrò tó nǹkan, tàbí kí wọ́n tiẹ̀ pé kò sí, torí ojú ogun wọn máa kú sí. Ṣùgbọ́n tá a bá wo ìrìn àjò bàbá wa ká sì máa wò MKO Abiola, ó lè má jogun ìbọn, kó má jogun àdá, kó má jogun ọ̀kọ̀, kó má jogun tí Aláàfin gangan rán. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń rí nínú pé ìjà Yorùbá ní gbè, àti pé èròǹgbà rẹ̀ láti di ààrẹ pẹ̀lú oore tọ́lọ́run ti ṣe fún un, ó fẹ́ wá gbèjà mẹ̀kúnnù. Síbẹ̀síbẹ̀ tó bá ṣe pógun náà nìrìn àjò tó rìn, àjẹpọ̀jù ogun lòun náà kú sínú wọn. Kì í ṣe pé mo ní kí bàbá wa Ìbà Gani Adams kan wá kú sójú ogun. A dẹ̀ mọ̀ pé kò sí òfin kan bó ṣe wulẹ̀ kí Aláàfin Ọ̀yọ́ lágbára tó lórí Ààrẹ Ọ̀nà Kakanfò. Aláàfin Ọ̀yọ́ kò lágbára bíi tìgbà náà láti rán Ààrẹ Ọ̀nà Kakanfò lógun. Ẹni ó volunteer ara rẹ̀ gan fóun ó dàjagun, bí ó bá lọ́wọ́ òfin nínú, mọ̀ tí ó ṣẹlẹ̀ sí. Kábíyèsí rẹ̀ Ọlọ́run, ó wá jẹ́ kálukú ó rẹ̀lẹ̀ bọ̀wọ̀. Ṣùgbọ́n mi rò pé àwọn ojúṣe kan bẹ tó yẹ kí Ìbà Gani Adams kí wọ́n máa ṣe nílẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bíi pé ọ̀làjú ni wọ́n, ẹni tó kàwé ni wọ́n mọ̀fin, wọ́n sì màṣà, wọ́n mọ̀ ṣe Yorùbá, pàápàá jùlọ wọ́n súnmọ́ ìjọba. Oore ọ̀fẹ́ ìyá àtòyè tí wọ́n gbé dání, èmi rò pé ó yẹ kí wọ́n máa lò ó láwọn àárín kọ̀ọ̀kan pẹ̀lú àwọn agbófinró, pàápàá jùlọ pẹ̀lú àwọn ọmọ ogun ojú òfurufú àti ogun orí ilẹ̀. A dúpẹ́ pé OPC wà, àwọn Àgbẹ̀kọ̀yà wà, àwọn Àmọ̀tẹ́kùn wà, ṣùgbọ́n tá a bá wò ó, tó bá ṣe pé ibi tífẹ̀ wà tá a ti gbà fúnra wa ni, gbogbo àwọn tá a dákọ̀ yìí abẹ́ Ìbà Gani Adams ni wọ́n wà. Ṣùgbọ́n a rò wípé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, táwọn ọlọ́pàá bá ti ṣáájú, táwọn ọmọ ogun ló kọ Ìbà Gani Adams tí wọ́n bá tẹ̀lé wọn, wọ́n sì ń bẹ lábẹ́ òfin, tí wọ́n jọ ń fọwọ́ wẹwọ́ tọwọ́ fi ń mọ́. Àti pé látìgbà tí mọ́sùnmọ́wo tó ti wá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ipa wo àbí ìpàdé alágbára wo la gbọ́ pé Ìbà Gani Adams ṣe pẹ̀lú àwọn ọba ilẹ̀ Yorùbá. Wọ́n ní mítìnì kan lọ láìpẹ́ yìí tó dẹ̀ dàbí ẹni pé Ìbà Gani Adams wà ń bẹ̀. Àwọn ọmọ retí èso rere tí ó so, ṣùgbọ́n gẹ́gẹ́ bí oyè lẹ́yìn láti bí ọjọ́ 3 ńlẹ̀ yìí, ẹ rí pórí social media ti kún, tọ́pọ̀lọpọ̀ ò gbà pé Aláàfin ìlú lórí ọba ilẹ̀ Yorùbá, tọ́pọ̀lọpọ̀ ò gbà pé aṣíwájú l'Aláàfin jẹ́, tí wọ́n ń fi tí ó yẹ wọ́n máa fi wéra wọn, tí wọ́n fi ń wéra wọn. Torí inú tí ó yẹ ká kọ́kọ́ máa fi wéra wọn ni wípé ká máa gbé Aláàfin sẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni, ká máa gbé bàbá wa Ọ̀nìrìṣà, ká máa gbé wọn sẹ́gbẹ̀ẹ́ Aláàfin tàbí Olúwo. Ọba aládéjọ ni gbogbo wọn, kálukú wọn sì mọ ibi tágbára wọn ti bẹ̀rẹ̀ àti ibi tó dé.
ṣùgbọ́n ká máa pe ẹnìkan lólórí ayé, ká máa pe ẹnìkan lólórí aládé, ká máa pe ẹnìkan lólórí igbá olórí àwo. Elédùmarè nìkan lolórí ayé o, bẹ́ẹ̀ sì ni Elédùmarè lolórí aládé. Gbogbo wa sì mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ àríyànjiyàn tí ń bẹ láàrin Aláàfin àti bàbá wa Ọ̀nìrìṣà. Ṣùgbọ́n lákòókò yìí, ẹni ó bá láròjinlẹ̀ tí làákàyè rẹ̀ pé ó mọ̀ pé kì í ṣe ọ̀rọ̀ èmi jù ọ́ ìwọ ò jù mí, èló yẹ kí ìran Yorùbá gbé dání o. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n gbogbo ẹni tí bá ti sọ̀kò kó máa retí ògúnlùntù lẹ́gbẹ̀ẹ́ bòmíì. Èyí nìyí ló fi yẹ kí gbogbo wa ṣàgbéjẹ́ bọ́wọ́. Ẹyọ kan tí kàn máa dùn mí ni pé ọ̀pọ̀lọpọ̀ tí ń dá rúgúdù lẹ̀, tí ń dọ́tẹ̀ lẹ̀, tí ń dá wàhálà lẹ̀, tí ń pìtàn àtẹnudẹ́nu, wọn kì í ṣọmọ ìlú Ifẹ̀, ọ̀pọ̀lọpọ̀ kì í ṣọmọ Ọ̀yọ́ Aláàfin. Kódà tí wọ́n bá tú ìtàn, ẹlòmíì ò migrate wá láti Ifẹ̀ nínú àwọn tí wọ́n ń sọ̀tàn àtẹnudẹ́nu lórí social media. Gbogbo wa ló bá wí o, èmi ò yẹ nìkan lẹ̀ o, àtiwọ́ tó l'Aláàfin Ọ̀yọ́ lọ sọpọ́ọ̀tì tó ń fìtàn ba nǹkan jẹ́, tó sọ̀rọ̀ peace, àtiwọ́ tó ṣe pé Ọọ̀ni bàbá wa Ọ̀nìrìṣà ló ń sọpọ́ọ̀tì tí kì í sọ̀rọ̀ peace ló ń sọ, àfọ̀rọ̀ tó lè ba nǹkan jẹ́. Ẹ jẹ́ kí gbogbo wa rẹ̀lẹ̀ bọ̀wọ̀ o. Pàápàá jùlọ táwọn kan bá tiẹ̀ wá sọ̀kò ọ̀rọ̀ sọ́yọ́, tí wọ́n sọ̀kò ọ̀rọ̀ s'Áláàfin, èmi ò pé ẹ má dáhùn tọrọ mọ ọkọ ọgbọ́n àlè èèyàn ìní wọ́n búyà ẹ̀ tí wọ́n bú babẹ̀ tí máa ń pọ́jọ́ kú òun èpè. Ṣùgbọ́n ẹni tó bá sọ̀rọ̀ ni ẹ máa dá lóhùn. Ẹ má ta epo pupa sáṣọ àlá bàbá wa Ọ̀nìrìṣà, torí pọ̀ bá ni wọ́n, àròlé Oòduà sì ni wọ́n tá a mọ̀. Bàbá Aláàfin sì l'Oòduà. Kọ́mọ yóò ní làákàyè. Ẹni tó bá wá jọ́ lọ́pọlọ pípé nínú àwọn tí wọ́n jẹ́ followers bàbá wa Ọ̀nìrìṣà kò ní ta epo sí aṣọ àlá Aláàfin kú bàbá yìí, torí wọ́n mọ̀ pé ọba aládé ni. Wọ́n mọ̀ pé nínú ìtàn lọ́pọ̀lọpọ̀ ìlú kò sí bá ṣe sọ̀rọ̀ tí ò ní kan Ọ̀yọ́. Eléyìí ló fà á tèmi kàn fi ń rọ̀ wá kí kálukú máa ronú lórí tí ó bá sọ. Ṣùgbọ́n kò sẹ́ni tí ó sọ̀kò tí ò ní gbògbólùtù. Ibi tẹ́ ẹ bá wá ti gbúròó òkò, ibẹ̀ náà ni ẹ máa ṣògbólùtù sí. Ẹ má jẹ́ ọ̀rọ̀ àrífín, ọ̀rọ̀ àlùfànṣá, ẹ má jẹ́ ọmọ tábọ̀bà aládé kankan. Mo rọ̀ wá ni o, ẹ̀rù ìjà kì í bà mí o, ṣùgbọ́n mò ń rọ̀ wá torí pé bó ṣe yẹ kó rí nù. Padà sọ́dọ̀ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò. Gẹ́gẹ́ bí ojúṣe yín nílẹ̀ Yorùbá, nílẹ̀ Kóòtù Òjíire, agbára àtàṣẹ wà lọ́wọ́ yín o láti ṣèpàdé pọ̀ pẹ̀lú gbogbo àwọn ọba aládé. Agbára àtàṣẹ ń bẹ lọ́wọ́ yín láti ṣèpàdé pọ̀ pẹ̀lú commissioner state kọ̀ọ̀kan, pẹ̀lú DPO division kọ̀ọ̀kan, láti lè jẹ́ pé kí ètò ààbò kó lè gbópọn. Tí gbogbo ọmọ Yorùbá bá ń rí àwọn ìrìn àjò yìí, ẹ má rìn ní bòńkẹ́lẹ́, orí wa ó wù, orí yìí ó sì máa wà. Ọlọ́run jẹ́ kẹ́mi yín ó gùn kẹ́ lùgbà yín pẹ́pẹ́pẹ́. Mo nígbàgbọ́ pé tí ìrìn àjò yìí bá ń wáyé, ní gbàdúrà káàárẹ̀ Ọ̀nà Kakanfò kó dẹ́kun lórí yín tá a bá ń rí pa yín gẹ́gẹ́ bí aṣíwájú ogun. Ó lójú ibi tá a ti gbọ́dọ̀ máa ráàárẹ̀ Ọ̀nà Kakanfò. Àwọn iṣẹ́ kan ń bẹ tẹ́yìn ṣe lábẹ́nú táwọn èèyàn yìn yín gẹ́gẹ́ bí àwọn ọmọ ogun yín tí wọ́n ń di ibùdó kọ̀ọ̀kan mú. Ṣùgbọ́n tá a bá ń ṣe nǹkan tí ó bá tí ì yọ, ayé kìkì ni ìyẹn fi máa sọ pé ká tó kí ni ká tó yin ni, ó dàbọ̀ ọjà. Bàbá wa Olóyè Gani Adams, ẹ ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ sísọ láwùjọ. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí aṣíwájú, gẹ́gẹ́ bí ẹni tí ayé fẹ́ máa wò láwòkọ́ṣe, gẹ́gẹ́ bí ẹni tá à ń retí àwọn kankan látọ̀dọ̀ rẹ̀. Bó ṣe wù kó rí, ayé ò máa sọ yín lẹ́nu. Ayé sì ti dáyé social media, bí ẹ bá sọ̀rọ̀ kan ní ìsìn, atẹ́gùn ó gbé, yóò rìn jìnnà. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá, ẹ ní fẹsẹ̀ kọ, ẹ ní fẹnu kọ. Ó rọ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àtúnṣe tó bá yẹ kí wọ́n ṣe láàrin bàbá wa Ìbà Gani Adams àti Olóyè Sunday Igboho, ẹ jẹ́ kí wọ́n ṣe é. Èyí tó wú mi lórí nínú ìrìn àjò yín ni pé ìrìn àjò yín sí gbogbo àwọn ọba nílẹ̀ Yorùbá ó wú mi lórí. Ẹ ṣe ètò ìfẹ́, ẹ ṣe ètò àlàáfíà gẹ́gẹ́ bí ipò tẹ́ẹ̀dì mú.
àti mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò oyè tẹ́ ẹ jẹ́ wọ́n máa ń sọ pé ó ti kọjá ẹni tí ó tó dọ̀bálẹ̀ fọba aládé kan lẹ́yìn Aláàfin Ọ̀yọ́, ṣùgbọ́n ẹ̀bùn ọlá fẹ́ni tọ́lá bá tọ́ sí. ẹ ṣètò tó yẹ kí ètò àlàáfíà kó lè máa jọba káwa náà lè fẹ̀dọ̀ lérí òróòró. Bàbá wa Chief Imam tilẹ̀ Ọ̀yọ́, kára ó lè bàbá o, ẹ ti joyè Imam, ẹ fẹ̀mí gígùn lò ó, ẹ fàlàáfíà láàrò lò ó. Bàbá mo bẹ̀ yín, mo mọ̀ pọ́jọ́ orí yín àtòyé tẹ́ ẹ ní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ní, torí pé ẹni tọ́lọ́run fẹ́ lọ́rọ́run yàn. Kò sì wọ́pọ̀ lákòókò yìí pẹ̀lú kí wọ́n máa joyè Imam kó mọ̀ mẹ́jọ dání kó mọ̀ mọ́tẹ̀ dání. Àwa bá yín dúpẹ́ o pé tí yín ò mẹ́jọ dání, kò mọ́tẹ̀ dání, kò mú wàhálà dání, kò mú kò tọ́ sí i dání. Kì í sọmọ ilé wa, ọmọ ibì kan ni, ọba kọ́ ló yàn, ìkíní kan ló yàn. Ọlọ́run ò pé kó rí bẹ́ẹ̀. Àbá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, alhamdulillahi rabbil alamin. Bàbá, iṣẹ́ pọ̀ fún yín láti ṣe nílẹ̀ Yorùbá. Ẹ má ríra yín bí Ìmáàmù Ọ̀yọ́ nìkan, ẹ má ríra yín bí Ìmáàmù Ọ̀yọ́ nìkan. Ẹ ṣe gbogbo tẹ́ ẹ gbé dání billahi wa rasuli. Ẹ ṣàtúnṣe láàrin àwọn ẹlẹ́sìn. Ẹ má jẹ́ máa mọ orí social media. Tẹ́ ẹ bá tiẹ̀ wá jẹ ọ̀rọ̀ àlàáfíà, ọ̀rọ̀ ìtùnú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ́ ẹ ní àti ìrírí tẹ́ ẹ ti ní. Àwa ò súnmọ́ yín, ṣùgbọ́n àwọn tó súnmọ́ yín ròyìn. Wọ́n ní mọ̀ ní wọ́n lẹ ti rí ìrírí kọjá òye gbogbo orú wa yìí. Bàbá, àwa fẹ́ kẹ́ ẹ lò ó, kẹ́ ẹ fi ṣètò àlàáfíà láàrin ẹlẹ́sìn jẹ̀sìn, láàrin mùsùlùmí gangan fúnra wa. Ẹ bá wa fàfọ̀ mọ́, ẹ má dàbí àwọn aṣíwájú kan tó ṣe pé bí wọn bá láwọn ń lọ tó nǹkan wọ́n máa lọ fìtọ̀fọ̀ gbẹ́ni. Àtúnṣe ìlú míì sí ìlú míì kò sí láwọ́ wọn, àtúnṣe ẹlẹ́sìn kan sẹ́lẹ́sìn kejì kò sí lọ́wọ́ wọn, àtúnṣe inú ẹ̀sìn mùsùlùmí gangan ò sí lọ́wọ́ wọn. Ẹ jẹ́ kí kálukú ọmọ ààyè rẹ̀. Ẹ bá wa fọ̀lú Ọ̀yọ́ kọ́ mọ́. Àtakò ẹ̀sìn ò sí nílùú Ọ̀yọ́, alhamdulillah. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Imam, gẹ́gẹ́ bí àgbà, gẹ́gẹ́ bí ọjọ́ orí, gẹ́gẹ́ bí ìmọ̀ tẹ́ ẹ ní, ẹ ṣe ètò tó yẹ, ẹ ṣe ètò àlàáfíà. Àwọn ìjọ kan wà tí wọ́n ń pè ní Rábítà. Inú mi dùn nígbà tí mo gbúrò ìjọ yìí, ṣùgbọ́n àwọn nǹkan tèmi ń retí lọ́dọ̀ wọn èmi ò tíì rí. Torí pé gbogbo bí tẹ bá ti ń sọ pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni, tí ìjọ kan bá wá kóra wọn jọ, ó yẹ kí wọ́n máa ṣètò àlàáfíà, bóyá nílùú sílùú, bóyá lágbègbè ságbègbè. Lẹ́ni yìí, àwọn ìjọ tẹ̀blíìgì kò sílùú tí wọ́n èdè o, tí wọ́n sì ń ṣàtúnṣe ẹ̀sìn, tí wọ́n sì ti ń tọ́ka sáwọn kankan. Gbogbo ọ̀rọ̀ tó bá lè dá wàhálà lẹ̀ nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì tàbí nínú ẹ̀sìn àbáláyé tá a mọ̀ sẹ́sìn ìṣẹ̀ṣe, ẹ jẹ́ á túwọ́ ńbẹ̀. Ẹ jẹ́ kálukú kọjú mọ́ tiẹ̀. Làkúndé lè kọ́ wà yẹ̀ dín. Ẹ fi tiyín ṣe tiyín, káwọn náà fi tiwọn ṣe tiwọn. Bàbá Ìmáàmù Ọ̀yọ́ tuntun, ẹ bá wa ṣètò àlàáfíà. Ṣe gbogbo ibi tẹ́ ẹ bá rò wípé gbọ̀ngbọ̀n wà bẹ́ẹ̀, ẹ ṣe ètò lọ́nà tó yẹ. Ẹ má sọ̀rọ̀ fẹ́nu. Bàbá, wọ́n lẹ́yìn ṣe èèyàn bẹ́ẹ̀. Inú wa dùn tá a bá bá yín bẹ́ẹ̀. Ìmáàmù ọba ilẹ̀ Yorùbá ni yín. Kò sí tí ó fẹ́ kàn yín nínú ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Bàbá ẹ ṣèyún léní. Ẹ bá wa táàrin àwọn mùsùlùmí ṣe. Kò dùn mọ́ wa bátakò ṣe ń wáyé láàrin mùsùlùmí nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ bá ṣàtúnṣe rẹ̀ tán, bàbá, ẹ bọ́ sílùú míì náà. Gbogbo ibi tẹ́ ẹ bá rí, ẹ mú ìgbìmọ̀, ẹ má fẹ̀sì sí, ẹ má fẹjọ́ sí. Ẹ bá wa ṣe ètò ìgbìmọ̀ àlàáfíà tí ó máa rí sí wàhálà nílẹ̀ Yorùbá nínú ẹ̀sìn Islam. Tàbí téèyàn kan bá tiẹ̀ wá sọ tí ó yẹ kó sọ sáwọn ẹlẹ́sìn míì, ẹ jẹ́ kí ìgbésẹ̀ wáyé lórí irú ẹni bẹ́ẹ̀. Mùsùlùmí tó bá sọ bẹ́ẹ̀ tó bá tayọ ààyè. Tá a bá wá rẹ́ nìkan náà nínú ẹ̀sìn míì náà tó tayọ ààyè tó sọ̀rọ̀ sọkúsọ, bí irú ọmọkùnrin ọ̀rẹ́ mi tí ń bẹ ńlẹ̀ Ìbàdàn, tó bẹ̀rẹ̀ sí ní gbéra rẹ̀ ṣépè tó lóun gbé Ànábì Muhammad ṣépè sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ kí dá òfin ọmọ bẹ̀rù wọn lọ́wọ́.
tá a bá sì rí mùsùlùmí kan náà tó sọ̀rọ̀ òdì sẹ́lẹ́sìn kejì ẹ jẹ́ kí dà òfin ọ̀pá tó di pé àwọn ẹrú ẹni bẹ́ẹ̀ wọ́n ti gbégbèsè ẹ bá wa ṣètò àlàáfíà bẹ́ẹ̀ àwọn nǹkan tó ń wù wá rèé tí ìmáàmù náà bá dán sọ́rọ̀ ààbò kò tí ì pọ̀ jù ara ń tẹ́ ìjòyè lé lórí wọn èyí tí wọ́n á fi kásẹ̀ tọ̀dọ̀ yín lẹ̀ bàbá kábíyèsí aláàfin kú bàbá yèyé lóòótọ́ àwọn ni wọ́n fi yín jẹ mọ́ọ̀mù níjọ́ aláyé sì ti dáyé bí wọ́n ṣe é ṣe lọ́yọ̀ọ́ nù bó tiẹ̀ jẹ́ pé àwa kan ń fojú láì fi wò wọ́n yẹ ká tún ṣe ọba ṣùgbọ́n tí ọba tí ì rí bẹ́ẹ̀ tó bá sì rí bí ṣe ń rí yìí torí bí nǹkan ọba ti gbà bó bá ṣe yẹ kó rí a mọ̀ sí bó bá ṣe gbà náà ni lóòótọ́ aláàfin láṣẹ lórí yìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbọn tẹ́ ẹ gbé dání ẹ mọ̀ torí ipá láàfin ló fi yín joyè ẹ mọ̀ kùnà láti sòdodo ọ̀rọ̀ ibi táàyè òdodo ọ̀rọ̀ bá ti yọ ọ̀pọ̀lọpọ̀ wa máa fura pé ọ̀pọ̀lọpọ̀ aláàfin tí máa jẹ lọ́yọ̀ọ́ wọ́n máa ń ṣàkíyèsí àárín méjì kan pé ìrẹ́pọ̀ ìsábà pẹ́ ń bẹ̀ àárín aláàfin àti ìmáàmù àárín aláàfin àti Basọ̀run bàbá àǹfààní wà fún yín pẹ̀lú ọjọ́ orí yín tẹ́ fi joyè àtòrí ọ̀fẹ́ ìmọ̀ tẹ́ ẹ ní tọ́rẹ́ ẹ nímọ̀ ẹ bá wa lò ẹ sòdodo ọ̀rọ̀ èyí tó bá ti yẹ kẹ́ ẹ sọ fáláàfin ẹ sọ fún wọn ẹ má ránṣẹ́ sí bàbá wa lórí social media ẹ má wà ní prógráàmù ẹ má sọ tí wọn ò fi sì yín gbọ́ tàbí tí wọn ò fi sì yín mú lóhùn tí ó fi bí ọ̀tẹ̀ tàbí tí ó fi bí wàhálà kì í ṣaláàfin Ọ̀yọ́ nìkan o kódà gbogbo tí ń jọba aládé ẹ gbìyànjú ẹ jíṣẹ́ tẹ́lẹ̀dùnmọ̀ ríran yín pẹ̀lú ọdún mímọ́ torí pé lọ́run ló gbé yín dépò àìmọye èèyàn ló dúpọ̀ ìmáàmù àìmọye èèyàn ló tọ́ sí ṣùgbọ́n tẹ́lẹ̀dùnmọ̀ rẹ̀ ní kì í ṣàwọn ẹ̀yin ni ẹ má kùnà láti sòdodo ọ̀rọ̀ fún kábíyèsí aláàfin kú bàbá yèyé ibi tó bá ti yẹ kẹ́ ẹ sọ ẹ gbìyànjú ẹ pẹ́ gbogbo ibi tẹ́ ẹ bá ti lè dọ̀tá aláàfin lẹ̀ ṣùgbọ́n o ẹ má kùnà láti sòdodo ọ̀rọ̀ ibi tó bá ti yẹ kẹ́ ẹ sọ èyí tó bá jẹ́ tìlú ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ inú mi dùn pé ẹ lè jẹ́ mọ́ọ̀mù orí social media tàbí mọ́ọ̀mù tí ó dóde tí ọmọ fọ̀rọ̀ ránṣẹ́ lé tàbí mọ́ọ̀mù tí ó délé tí ọmọ fọ̀rọ̀ ránṣẹ́ sóde ẹ ṣètò àlàáfíà tó bá yẹ sọ́yọ́ aláàfin àwọn wàhálà rògbòdìyàn tẹ́ ẹ bá ń lẹ̀ bàbá nílùú míì àbí láàrin àwọn àfáà àbí láàrin àwọn ẹlẹ́sìn ẹ gbìyànjú agbára yín ẹ ṣàtúnṣe kílẹ̀ Yorùbá wà ní àlàáfíà àwọn tèmi rò pé àwọn oyè tí ń jẹ lásìkò bàbá wa Abímbọ́lá Akeem Owóadé Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ àwọn iṣẹ́ tèmi rò pé kẹ́ ẹ ṣe nìyẹn o tó ẹ káàbọ̀ ìyá wa Erelú àkó àmójúbà bí mi ẹ̀ bá sì gbọ́ tí mi ò sí mọ̀ bóyá kẹ́yìn jẹ́ Erelú àkọ́kọ́ tàbí ẹ̀kejì nínú ìtàn ó sì wá ṣeé ṣe káwọn èèyàn mọ̀ tán ju wa yìí lọ kí wọ́n rí i pé oyè Erelú oyè tá a ti ń jẹ tipẹ́tipẹ́ ni ṣùgbọ́n mo mọ̀ wípé lẹ́nu ìgbà táwa dáyé yìí àti jẹ́ lọ́yọ̀ Aláàfin tàbí káwa ò mọ̀ ìyá wa Erelú ẹ má fòyè yìí ṣàfẹ́fẹ́ yẹ̀yẹ́ ẹ nípa nínú ìlú ẹ nípa nílẹ̀ Yorùbá ẹ jẹ́ kí wọ́n mọ̀ tó mọ oyè tẹ́ ẹ jẹ ẹ jẹ́ kí wọ́n mọ ojúṣe yín tọ́ra ẹ ti kúrò lóbẹ̀ ẹ ti dọkùnrin pàápàá jùlọ ibi tẹ́ ẹ ti joyè oyè ilẹ̀ Yorùbá lẹ jẹ́ o gbogbo ìlú tí wọ́n bá ti ń sọ Yorùbá lẹ́nu oyè ibẹ̀ lẹ́jẹ̀ ẹ sì ti dọ̀rẹ́ wọn bẹ̀ kì í ṣe pàǹfààní tẹ́ ẹ bá fẹ́ mú wá dandan Ọ̀yọ́ nìkan lẹ gbọ́dọ̀ mú wá ẹ ṣàǹfààní fún gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá o ẹ ṣojúṣe yín gẹ́gẹ́ bí olóyè Aláàfin ẹ ṣe ètò rẹ́pọ̀ ẹ ṣe ètò ìfẹ́ ẹ má jẹ́ ojóyè fẹ́fẹ́ rìtì ẹ má jẹ́ ojóyè afẹ́ ayé ẹ má jẹ́ ojóyè pé bí bá déwájú olórin wọn máa họ́nà mi pé this is Erelú of Yorùbá land ẹ rántí pé èyí kì í ṣòye ìdílé o ẹlòmíì lè jẹ́ lọ́la o Ọlọ́run jẹ́ kẹ́ fẹ̀mí gígùn lò kẹ́ fàlàáfíà ara lò gbòwó tí wọ́n bá fi ń joyè nílẹ̀ Yorùbá ni nínú ẹ̀sìn ni nínú ìlú ni nínú ẹgbẹ́ ni wọ́n challenge ẹni bàbá challenges ni ṣùgbọ́n tó o bá láròjinlẹ̀ ọ wàá lò dáadáa kó o lè máa sọ dáadáa nípa rẹ̀
torí pé kò sírú orúkọ tó lè ní, kò sírú owó tó lè ní tí wọ́n bá kọ́kọ́ rẹ̀ ti di chief mrs. Ìyàtọ̀ ti bá rí àjò rẹ̀, ṣùgbọ́n joyè lọ́nà tí wọ́n ti ẹ̀fẹ́ fi lè sọ oyè yìí doyè líle fún yín wípé ẹ wò Èrèlú àná tó gbéṣẹ́, tẹ́ ẹ bá dàgbà tẹ́ ẹ dògbò wípé ẹ lọ mọ́mọ ẹ̀ wá, ẹ nípa rere nílẹ̀ Yorùbá, ẹ nípa rere nílẹ̀ Oòduà, ẹ nípa rere nílẹ̀ Káàárọ̀ Oòjíire, ẹ ní ipa rere nílẹ̀ Ọ̀yọ́, ẹ nípa rere láàfin ikú bàbá yèyé. Kì í ṣe pé kẹ́ ẹ kọ́lé tàbí kẹ́ ẹ káàṣẹ tàbí kẹ́ ẹ kọ́ nǹkan kan sílùú Ọ̀yọ́ ilé mi ń sọ ọ́, ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n mójúṣe yín, ẹ ṣètò àlàáfíà, ẹ jẹ́ kí wọ́n mọ̀ rí pé ìyá wa Èrèlú àwọn ìgbésẹ̀ tí wọ́n gbére lórí ètò ààbò àwọn náà ti rìn báyìí, wọ́n rìn báyìí torí pé obìnrin ni ẹ láṣẹ ẹsẹ̀ lágbára, torí pé ẹni tó bá sọ pé tóbìnrin báwo ó ń tàn ti kú wọn ti gbèsè ni o. Ẹ mọ̀ jóyè yìí ojóyè afẹ́fẹ́ yẹyẹ, ẹ jóyè yìí ojóyè tá a mọ̀ jẹ̀rán rẹ̀ nílẹ̀ Yorùbá o. Mo mọ̀ pé bàbá wa Kábíyèsí Aláàfin tí wọ́n fi yín joyè, wọn ò ti pè yín sáwọn àkíyèsí kan, pàápàá jùlọ àwọn ẹ̀mẹ̀wà ọba, wọn ò ti jẹ́ kẹ́ ẹ mọ̀ túmọ̀ tẹ́ ẹ gbé dání, wọ́n sì ti sọ tẹ́ ẹ fẹ́ fún yín. Kó wọn tó lè ronú rẹ̀ kàn yín, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹni tá a fẹ́ la fẹ́ rí o, kò sígbà tá a jí tá a rí yàn. Kékeré obì kì í ṣẹgbẹ́ òkúta o. Màmá, ẹ joyè yìí lọ́nà tí ìlú ó fi máa gbàdúrà fún yín, ẹ joyè yìí lọ́nà tí ilẹ̀ Yorùbá ó fi máa ṣèwúre fún yín ojoojúmọ́ pé a mọ̀ pé èèyàn kì í ṣe tán, kì í sì ṣe gbogbo èèyàn ló lè nífẹ̀ẹ́ èèyàn tán, ṣùgbọ́n mi rọ̀ yín, ọ̀rọ̀ mi lè korò ó lè gbòdì lọ lára yín, kì í ṣe gbogbo aná láàmú jáde láàmú hèlì yín o, láàmú ṣe Èrèlú mi jọ dùn, àwa ò ní ń tá gbà lọ́wọ́ yín o. Ojú Ọlọ́run là ń wò, orí tọ́lọ́run sì ṣe fún wa alhamdulilayi. Àsọ pé òye tó sí yín, àsọ pé kò tó sí yín, ìgbà nígbà tẹ́ ẹ ti láǹfààní àgbà pé Elédùmarè ló fún yín. Ẹ̀sìn ètò tí inú wa ò fi máa dùn, ẹ̀sìn ètò tó fi jẹ́ pé gbogbo ibikíbi tá a bá ti fẹ́ sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá, ní gbogbo ohun tí ń jẹ́lẹ̀ Yorùbá ẹ̀yin lẹ mọ̀. Ẹ bá pẹ́ láti ibì kan kẹ́ ẹ pé ibì kan ilẹ̀ Yorùbá kẹ́ ẹ pé ibì kan ni, ṣùgbọ́n a sá mọ̀ pé gbogbo ibi tí wọ́n èdè tá à ń sọ èyí ń jẹ́ Yorùbá. Ó lè jẹ́ pé torí èdè kọ́ ni wọ́n fi dá Yorùbá lẹ̀, ṣùgbọ́n lénìí yìí èdè ẹnu wa la fi yàtọ̀ sí gbogbo ìyókù tó jẹ́ ẹ̀yà yòókù. Àwọn ìlú kan sì wà tó ṣe pé a ní èdè méjì, Yorùbá làwa ń sọ lẹ́nu. Àwọn ìlú kan wà tó pé wọ́n lédè méjì, wọ́n ní mẹ́ta. Ìyá wa Èrèlú, Elédùmarè ó kún yín lọ́wọ́ o. Àṣeyè lẹ́lẹ́kàn sepò, ẹ ṣe ti yín náà láṣeyè. Ẹ ní tẹnugbó bí ọwọ́, ẹ ní fẹsẹ̀ ẹlẹ́kẹ̀ fẹnu kọ, àtẹ̀sí àtẹnu, ẹ ní fi kankan kọ. Elédùmarè wá kémi náà máa ṣe o, wọ́n jẹ́ tẹnugbó bí ọwọ́, wọ́n jẹ́ ń sìwé, wọ́n jẹ́ ń sísọ níwájú àwọn àjùní lọ. Ìfẹ́ Ajé ti wà lórí Àtìbà TV, ẹ lọ bá mi wò ó. Bẹ́ẹ̀ kí iṣẹ́ ti ọjọ́ bí mi, gbé tẹ́ kí mi fún tọjọ́ bí mi, tẹ́ fún mi lẹ́bùn pé Àjàmbàdàn pé 50 ọdún, mo dúpẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ sì fẹ́ fún mi lẹ́bùn náà tẹ́lẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe rí ẹwọ́ díẹ̀ ẹ̀bùn mi o. Elédùmarè yóò bá ń kún yín o, ojú ò ní tì yín o, àmọ́ mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ fi ìfẹ́ hàn sí mi. Mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Sulaiman Alao Malaika, ẹ ṣé mo dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Akíngbàsà, ojú ò ní tì yín, aláṣẹ KS Motor, iléeṣẹ́ yín ò ní jóná o. Àwíṣẹ gbogbo Òṣogbo, Òròkì, gbogbo Ọ̀ṣun, ẹ̀ ní jábọ́ láíláí, Alhaji Taofeek Àwíṣẹ. Alájà Ṣẹ̀kí Ọmọbọ́lájí, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá mi Just Good l'Amẹ́ríkà, Esther ọmọ mi alálùbáríkà, ojú ò ní tì ọ́, ó kéré délé. Ọmọ́tọ́lá Akíndélé, Abíọ́lá Fowóṣeré, ẹ̀gbọ́n mi Kúnlé Afford, Akínọlá Àyá, ìyá mi aṣẹ́wó tó re London, aṣẹ́wó tó re Paris, ẹ̀ ní jábọ́ láíláí. Bàbá mi bàbá Fọ́kòkò, bàbá tó dé bá ń gbọ́dẹ, ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin bàbá yìí o. Dùnmọ́ mi Bíọ́lá Fowóṣeré, ẹ ṣé àdúpẹ́ o. Ẹ ní jábọ́, ẹ ní ṣèrìn lágbára Ọlọ́run, ìṣọ́ Ọlọ́run àbọ̀ Ọlọ́run yóò máa dájú lórí yín o. Àdánwò tí ó dé bá yín tí wọ́n fi máa tọrọ owó fún yín kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan. Bàbá Adẹ́rùpọ̀kọ̀, bàbá mi Ṣòkòtí alágbẹ̀dẹ ọ̀run, àti gbogbo àwọn bàbá tí wọ́n fìfẹ́ hàn sí mi. Your Excellency gómìnà mi Yèyé Bọ́sẹ̀ Akínọlá, gómìnà ẹgbẹ́ TAMPAN nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ ní jábọ́. Ìyáàfin Rukayat Sọ́ọ́líù, ìyá Ìbàdàn, ẹ ní jábọ́, ẹ ní ṣubú dànù, ẹ
ṣe mo dúpẹ́ àti gbogbo ẹni tí mi ò láǹfààní àti dárúkọ gbogbo yín ni mo kí o gbogbo yín ni mo fìfẹ́ hàn o G-Money ọ̀rẹ́ mi alálùbáríkà Àkànó Santos Àkànbí kò ní jábọ́ láṣẹ Èdùmàrè mo kí gbogbo yín o mo kí gbogbo yín tó bá ń fẹ́ mọ́tò tó dá ẹ lọ sọ́dọ̀ Akínbàṣà nílẹ̀ Ìbàdàn AKS Motor lójú odò ní Adégbàyí ibẹ̀ ni wọ́n wà iléeṣẹ́ wọn mo fọ́ sọ̀yà kò ní bàjẹ́ subscribe sórí Àjàǹbàdàn Òjó TV ẹ subscribe sórí Àtìbà ìná ò ní tán owó yín. ìgbà tó tó gbá ló ń ṣe báàlì agbọ́n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń ṣe báàlì odò màmá ló kájú ẹ̀ lágbo ńlá gbogbo ayé ti mọ̀ bẹ́ẹ̀ aláyélúwà màdìyẹ wà Gíbla Fújì Ajísúlẹ̀ Àlàó Màláíkà ó tún ti yá agbo àríyá la wà lọ́jọ́ tí Àjàǹbàdàn ń ṣayẹyẹ 2-in-1 celebration Àjàǹbàdàn Òjó at 50 àti kó jáde premier sinimá ńlá tuntun tá a pàkọ́lé ẹ̀ ní ìrì ajé. obìnrin rẹ àìjẹ òun ni òun ni mò ń wà. oníṣòwò ẹnu ọmọ ìlú ti di sálángà aláwọ sọ òun ilé ìrìn àyà falẹ. olú rẹ dé ìgbọ́ ìjọba máa ṣe ohun fún ọ̀pọ̀ ìlú bàbá rẹ balẹ̀ wá jàre. àjẹ àyà falẹ àyà falẹ. àwọn ọmọ ìjọba 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 nìkan. bàbá yẹrẹ yá gbóhùn sókè. abu celebration ló bẹ wá dé bí ọba àmàdé wa lé. hipset birthday party movie premiere ìrìn ajé ló gbé wá débi Àlàó Màdìbà mi Adékúnlé Símọ̀rúfù Abíọ́lá mi Àlàdé Ọláyíwọlá alias Àjàǹbàdàn Òjó. ẹ ò tí ì gbọ́n kókó ẹ̀ tún gbà. Aláyélúwà ní òde ẹ̀yà wà ilé lórí ìjọba gbọ́yọ̀ àdìsílẹ̀ láàrú ẹ̀múdàgàdà ní gègé. ẹ tún gbọ́n kan sí i. Bàbá tó apẹ́kí ló yẹ kó ṣe kó bá lò. Àkàkà tó bá kọ́ lórí ìròyìn wo ló yẹ ká mọ̀ orin ọpẹ́. Ó bá lò ó bá lò ó bá lò. ìkan tún lélẹ̀ ìnáwó dà. Ayẹyẹ tí ẹlẹ́yà àbọ̀lẹ̀ Ọlọ́run ló dé bí débọ̀. Kí o bá sọ̀rọ̀ jù. ilé kún fọ́fọ́ gbogbo tẹ̀bí taratọ̀ rẹ̀ tó júlùmọ̀ gbogbo fans káàkiri àgbáyé lókolókọ̀ tọkùlù jankan-jankan tó fi máa wọn gbajúgbajà òṣèré oní tíátà láwọn bíi Kúnlé Afọ́d Àjọkẹ́ Aṣẹ́wó Bọ́sẹ̀ Akíọ́lá Dìgbòlujà Akíọ́lá Ìyá Òjó Pàgógó Bíọ́lá Fọwọ́ṣeré Fọ́kòkò Ṣòkòtì Jìnàdú Ewele Adẹ́rùpọ̀kọ̀ Wùmí Bello Òkìkí Ọ̀sùn Dòmọ́mí Múbọ̀làwà Bọ́bí Ké Èjìdí Alágàrà Ọmọtọ́lá Akíndélé Bàbá Promo Ọwọ́ Sàlám Máyọ̀wá Akínlóye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káka díẹ̀ kádákẹ́ ni ọjọ́ yẹn ti dùn jù ó yẹ Màrúfù Ọláyíwọlá Òjó Àjàǹbàdàn aláyélúwà màláṣẹ́rí ọjọ́ yẹn yàtọ̀ torí tìlù àlùjọ tó kọjá àfẹnuròyìn ó yà ó kẹ́ fojú ló ń jẹ́ ayọ̀ jẹ́ ó ti wà lórí YouTube báyìí ẹ subscribe sórí Àtìbà TV YouTube channel Àjàǹbàdàn Òjó at 50 with Súlé Àlàó Màláíkà àwọn òtún wò ní ó kọjá bẹ́ẹ̀. Odi TV ni wà sákọ́. Àádọ́ta tó tẹ̀lé ìyẹn wà sákọ́. Live digging na 50. Àjàǹbàdàn live digging na 50.